Aláròyé máa wí o. EFCC ti fìdí El-Rufai gúnlẹ̀ lọ́dọ̀ wọn làbújá kò jọ pé yóò kúrò bọ̀rọ̀. Àwọn àgbàbọ̀ wọn ní fúnra màálùú ló ń fẹsẹ̀ ara rẹ̀ rìn lọ sódò ẹran níbi tí wọ́n ti máa pa á. Bẹ́ẹ̀ gan ló rí fún gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ Nasir El-Rufai nítorí fúnra rẹ̀ ló fẹsẹ̀ ara rẹ̀ rìn lọ bá àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù lórílẹ̀‐èdè yìí, ìyẹn Economic and Financial Crimes Commission EFCC ẹ̀ka tìlú Àbújá. Ọjọ́ Ajé Monday ọjọ́ 16 oṣù kejì ọdún yìí ló lọ bá wọn lọ́fíìsì wọn kan tó wà nílùú Àbújá. Títí di àsìkò tá à ń kóròyìn yìí jọ, àwọn yẹn kò tí ì jù ú sílẹ̀ o. Ọ̀dọ̀ wọn ló wà tó ń dáhùn sáwọn ìbéèrè gbogbo tí wọ́n ń bí, pàápàá jùlọ ti ẹ̀sùn ìkówójẹ kan tí wọ́n fi kàn án lásìkò tó fi wà nípò àṣẹ nípínlẹ̀ Kaduna. Bó ṣe débẹ̀ ní ìjọba àpapọ̀ tún pè lẹ́jọ́ ní kóòtù gíga kan nílùú Àbújá lórí ẹ̀sùn wípé òun fúnra rẹ̀ ló jẹ́wọ́ wípé òun mọ àwọn kan tí wọ́n dá fóònù olùdámọ̀ràn ààrẹ Tinubu nípa ètò ààbò orílẹ̀-èdè yìí Nuhu Ribadu lù, àti wípé gbogbo ọ̀rọ̀ tí Ribadu bá ń bá àwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè yìí sọ nígbà gbogbo lòun àtàwọn kan ń gbọ́. Ẹ̀sùn yìí àtàwọn míì ní ìjọba Nàìjíríà ní El-Rufai máa wá sọ ohun tó mọ̀ nípa rẹ̀. Bọ́rọ̀ ọ̀hún sì ṣe ń lọ kò jọ wípé El-Rufai máa tètè dé níbi tó wà, nítorí pé bó bá ṣe ń jáde nínú wàhálà kan bẹ́ẹ̀ ni òmíràn ti ń dúró dè é níta. Kí ọkùnrin náà tó lọ bá àwọn EFCC nílùú Àbújá ni àwọn DSS ti kọ́kọ́ fẹ́ fọwọ́ òfin mú ní pápákọ̀ òfurufú kan nílùú Àbújá, ṣùgbọ́n táwọn èèyàn rẹ̀ da ọ̀rọ̀ náà sí ìjà ńlá kí wàhálà má bàa wáyé làwọn agbófinró náà bá fà sẹ́yìn, wọ́n jọ̀wọ́ rẹ̀ pé kó máa lọ sílé rẹ̀. Lẹ́yìn tó délé tán ló ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú oníròyìn kan, níbẹ̀ ló sì ti sọ lórí afẹ́fẹ́ wípé òun mọ àwọn kan tó dá fóònù olùdámọ̀ràn ààrẹ Tinubu Nuhu Ribadu lù, táwọn sì ń gbọ́ gbogbo ìpè rẹ̀ lọ́nà àìtọ́. Ó ní òun kò kábàámọ̀ rárá fún ohun tí àwọn ṣe yìí, nítorí pé bẹ́ẹ̀ ni ìjọba Nàìjíríà ṣe ń ṣe fáwọn tí wọ́n bá jẹ́ ọ̀tá wọn. Lórí ọ̀rọ̀ náà, ẹ̀sùn ìwà ọ̀daràn 3 ni wọ́n fi kàn án. Ẹ̀sùn àkọ́kọ́ ni wípé wọ́n dá fóònù olùdámọ̀ràn ààrẹ Tinubu lù láti máa fi gbọ́ gbogbo ìpè rẹ̀, pé ó lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn afurasí ọ̀daràn láti hùwà ọ̀daràn síjọba Nàìjíríà, pé ó mọ àwọn tó dá fóònù olùdámọ̀ràn ààrẹ Tinubu lù kò sì lè wá sọ fúnjọba Nàìjíríà. Àwọn ẹ̀sùn náà ni wọ́n sọ wípé ìjìyà ńlá wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ nínú òfin ilé wa. Kò tí ì sẹ́ni tó mọ ibi tí ọ̀rọ̀ ọkùnrin náà yóò já sí báyìí. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.